A kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òkóbó àwọn ọ̀rẹ́ méjì ò mọ̀ bímọ sí tòsí o. Ganiyu Lawal àti Adémọ́lá Waheed nídìí iṣẹ́ okòwò olè tí wọ́n yàn láàyò. Ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún ni wọ́n ti jí ọkọ̀ gbé o. Ni wọ́n bá gbé wá sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara láti wá tà á. Àsìkò náà ni wọ́n kó sọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tó ń gbógun ti àwọn tó ń jí ọkọ̀ gbé. Ni wọ́n bá mú wọn sínkún o. Bẹ́ẹ̀ wọ́n sì wà lákàtà àwọn agbófinró tí wọ́n ń ṣẹ́jú pákòpàkò bíi màálù tó rọ̀bẹ̀. Títí di bí a ṣe ń sọ yìí, nígbà tó ń fìdí ìwà ọ̀daràn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétún sọ pé òpópónà Sango ní ìlú Ìlọrin lọ́wọ́ ti tẹ àwọn afurasí méjèèjì yìí lásìkò táwọn ọlọ́pàá ń yẹ àwọn mọ́tò wọn wò fínífíní lágbègbè náà. Wọ́n rí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tó ní mọ́tò náà, ìyẹn ọ̀gbẹ́ni Ajíbádé ibẹ̀ tó ń gbé ní agbègbè Bàrígà ní ìlú Èkó. Àwọn agbófinró pe ọkùnrin náà, ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n jí mọ́tò ọ̀hún gbé tó sì ti lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní agbègbè ọ̀hún. Adétún fi kún pé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn ní ẹnu wò, wọ́n ṣàlàyé wípé Èkó ni àwọn ti ra ọkọ̀ náà ní náírà tí ń ṣe 400,000 naira pẹ̀lú èròǹgbà pé àwọn yóò tà ní mílíọ̀nù kan náírà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Victoria Ọláìyá gbóṣùbà fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà o àti àwọn aráàlú pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti máa sa wọ́n lólobó lórí àwọn ọ̀daràn tí wọ́n bá kẹ́fín. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Orúkọ mi ni Fọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.